Ẹ̀yin tèmi ẹ kú dédé ìwòyí ẹ kú àsìkò yìí ẹ̀yin tèmi tó ẹ̀yin èèyàn wa ẹ farabalẹ̀ ẹ wá nǹkan fìdílé tàbí kí ẹ fìdílé nǹkan láti gbọ́ bí ó ṣe ń lọ láàrin Ìyábọ̀ Òjó pẹ̀lú Lizzy Anjorin láti ẹnu Fọlá Tinubu nítorí tí ẹ kò bá gbàgbé ọ̀kan lára àwọn ìdí èyí tí Lizzy Anjorin ṣe ń bá Ìyábọ̀ Òjó jà ní wípé Fọlá Tinubu èyí tó jẹ́ ìyáálé rẹ̀ ẹ̀yin èèyàn wa ẹ farabalẹ̀ nítorí ní báyìí Fọlá Tinubu ti jáde wá tú àṣírí nǹkan tí ó ń dùn Lizzy àti ìdí gangan èyí tí Lizzy ṣe ń bá Ìyábọ̀ Òjó jà tó ń tara ẹ̀yin èèyàn wa ẹ farabalẹ̀ ẹ wá nǹkan fìdílé kí ẹ máa bá wa ká lọ nínú fídíò yìí. ìyálà ìyá ẹ ni wọn ó lè débi tán wà ó lè súnmọ́ wọn ó ráwọn tí mò ń bá ṣe ni you no dey fear face you no dey look face mo ń dá ṣe nǹkan fúnra ara mi true Queen Mother mo ń dá ṣe nǹkan fúnra ara mi òkè wo otu ibi tí lára bẹ́ẹ̀ dé ṣe rántí ìgbà tí mo máa travel tí ọmọ wọn ṣe wedding tá lọ sí Tanzania owó mi ni mo fi lọ Tanzania mo lè kówó jọ mo ti dẹni tó yẹ pé fúnra ara mi mo lè ṣe láì ṣe pé mo wá báyàn pé àbí wọ́n fún mi àbí pé èèyàn kan ṣe fún mi àbí pé èèyàn kan wọ́n gbà fún mi láti ibì kan fúnra ara mi owó mi ni mo fi lọ owó mi ni mo fi ra tíkẹ́ẹ̀tì wàláì tàláì owó mi ni mo fi ṣe ìgbà tí mò ń bọ̀ tó jẹ́ pé torí déètì tán fún mi déètì tí mo ní ó kéré nọ́ṣẹ̀ àwọn náà fi owó wọn change déètì fún mi mo ti ń ṣe nǹkan fúnra ara mi ṣọ́ọ̀bù tí mò ń lò lénìí àwọn náà fún mi wọn ò dẹ̀ gba kọ́bọ̀ rí lọ́wọ́ mi mi ò sanwó gbá mi ò sanwó àwo yàtọ̀ sí pé mo wá síbẹ̀ mo wá ń tajà wàláì tàláì wọn ò gba kọ́bọ̀ lọ́wọ́ mi nígbà tí mo ní iṣu ọlọ́pàá tó ti jẹ́ pé ó le gan tí wọ́n ní tí àwọn ọlọ́pàá tí mo sọ pé àwọn ọlọ́pàá wọn harass mi wọ́n ṣe kinní kan tí gbogbo àwọn èèyàn ò believe táwọn kan tẹ̀ tó ń sọ pé ẹbẹ́ mo parọ́ mọ́ wọn ni mo ṣe kinní kan wọ́n dúró tì mí àwọn náà bá mi fight kéèsì yẹn àwọn náà sanwó lọ́ọ̀yà náà sanwó gbá wọn ò dẹ̀ gba kọ́bọ̀ lọ́wọ́ anybody wọn ò bọ́ síta wá sọ pé ó yá ẹ fún mi lówó àbí kinní kan kí ló dé tó ń parọ́ mọ́ ẹni lẹ́rìn pé wọ́n wá tọrọ bára wọn á gba donation owó wọn náà fi ṣe lọ́ọ̀yà wọn ni mò ń lò àwọn náà fún mi ní lọ́ọ̀yà tí mò ń lò wọn ò dẹ̀ gba kọ́bọ̀ obìnrin bíi tèmi ni wọ́n nà wọ́n dẹ̀ dúró tì mí wọn ò dẹ̀ bọ́ síta wá sọ fún anybody even nǹkan tí máa tọ́ bá ṣe nǹkan fún mi wọ́n máa ní kí n má sọ mi gbọ́dọ̀ ṣe anything mi gbọ́dọ̀ sọ so báwo náà ṣe wá fi mí tọrọ owó tó wá ní kọ́lọ̀ pé EFCC wá ká lọ submit ara wa fún EFCC kò nǹkan tí ò yé mi nìyẹn o àìmọye ìgbà tó jẹ́ pé wọ́n máa ń dáṣì mí lówó tó jẹ́ pé wọ́n mọ̀ pé mo ní ṣọ́ọ̀mù ń tajà o mi ìsanwó owó ṣọ́ọ̀mù ìsanwó gbà wọ́n tún máa ń dáṣì mí lówó most time so how come tó fi wá ní wọ́n fi àkáǹtì wọn wọ́n gba owó wọ́n fi mí gba donation wọ́n fi mí níbo náà ti fi mí ń gbà donation wọn náà fi mí ń gbà ọjọ́ tán ṣe live tí mo ṣe live tí mo tán join live fún mi ni wọ́n ní àfọkíní kan tá a sọ̀rọ̀ ya pin account ẹ̀ ṣé yẹn ni wọ́n fi mí gbà tó sọ pé wọ́n fi mí gba owó wọ́n fi mí gba donation kò yé mi. Kò yé mi àti dọ̀kásò àti Ìyábọ̀ Òjó gbogbo àwọn méjì wọ́n ṣe mí lóore ni wọ́n ṣe mí láàánú ni kò kí ni wọ́n wá fi gba donation kí ló kún ẹ̀ dọ̀kásì tó ń sọ òun ló ní platform ẹ̀ òun ló ní àwọn fans ẹ̀ òun ló ní kíní báwo ló ṣe kàn ẹ́ kò yé mi. Àti God bless boss lady nítorí pé kíni tí ó bá ń ṣe ọlá Ọlọ́run ọlá boss lady Ọlọ́run fi ṣe lé fún mi oore ńlá ni oore kàǹkà ni tó jẹ́ pé Ọlọ́run ló máa bá mi dúpẹ́ fún wọn ní gbogbo ọ̀nà àti gbogbo àwọn aláàánú ẹni tó mú tọrọ kọ́bọ̀ tó fi ṣe mí láàánú ní gbogbo ọ̀nà tẹ́ni anybody bá fi ṣe mí lóore tó fi ṣe mí láàánú tọ́lọ́run máa bá mi san wọ́n lẹ́san rẹ̀ tí bànújẹ́ ò ní kàn wọ́n kò ní kan ẹbí wọn
so kò yé mi. Ọlọ́run ò ní jẹ́ kí arógun Lizzy o. Wàláì tàláì. Ọlọ́run ò ní jẹ́ kí ẹnì kankan ní rógun Lizzy because ṣe rí ogun Biafra gan ó ju tiẹ̀ lọ. Ẹ mọ̀ nǹkan tó máa ń fẹ́ ṣe ni. Ó wá sọ wípé mo gba Cotonou níbi tí lára yẹn dé. Ó ṣàṣe fídíò tó ní mo gba Cotonou dé Tanzania. Fọláwo ẹni tó gba Cotonou dé Tanzania báwo ló ṣe kàn kí ló kàn ẹ́? Ìlara ni. Ìlara ni. Òun bú Ìyábọ̀ Òjó, òun bú Dọ̀kásì, kò sí èbú tó ti bú wọn tán lórí pé wọ́n ṣe mí lóore. Nítorí pé bó ṣe rí mi yẹn o expect, ó fẹ́ kí n wá máa tọrọ, Ọlọ́run mo dẹ̀ dúpẹ́ fọ́lọ́run pọ́lọ́run ṣe mí lé ní pé mi ò tí ì ní o, mo ṣì ń hustle ni o, wàláì mi ò ní nǹkan kan, mi ò náwó lákàntì bó àṣírí mi ń bò. Níwọ̀nba tèmi, Ọlọ́run ṣàánú mi. Mo lè dá ṣe nǹkan fúnra mi. Owó mi ni mo fi ra mọ́tò. Owó mi ni mo fi ra mọ́tò. Owó mi ni mo fi ra mọ́tò. Wàláì tàláì. Owó mi ni mo fi ra mọ́tò. Èmi mo wọ́n ju ara mi wá owó fi ra mọ́tò. Àǹtí Àbọ̀ náà dẹ̀ support me. Na only two ways. Wọ́n lágbára ẹ̀. So, I don't understand. Èmi fún ara mi lè dá ṣe nǹkan fún ara mi ńsìn. Nǹkan tó dẹ̀ fẹ́ nìyẹn. Wọ́n jẹ́yàn, Ìyábọ̀ Òjó jẹ́yàn kan tó yẹ kó máa inspirate èèyàn láti ṣe nǹkan, dá ṣe nǹkan fúnra rẹ̀, dá dúró, wàláì tàláì. Kò ń ṣe pé bẹ́ẹ̀ anything. Dá ṣe nǹkan fún ẹ. Wọ́n bá sọ story wọn, ìgbà táwọn náà báyìí ni, àwọn náà hustle, àwọn náà nílé jẹ́ ni, fúnra wọn làwọn máa ń ṣe nǹkan kó tó dé pé àwọn rí èèyàn fún àwọn kan, àwọn fúnra wọn làwọn ṣe, wọ́n náà tí ṣe máa dé bẹ̀, wọ́n dẹ̀ máa tún máa ṣàdúrà fún, máa ní negative thought fún yàn, wàláì. Kò kí ń rú ẹ̀ kò rú ọ̀rọ̀ èèyàn pin rí, woman yẹn, I don't know, kò rú ẹ̀ pé ò lè ṣe nǹkan báyìí. Kò dẹ̀ rí ẹ bẹ́ẹ̀ kó wo pé wọ́n ò sínú kinní mi wá bẹ́sẹ̀gbẹ̀ báyìí, kò rí ẹ bẹ́ẹ̀. Ẹ wá ní pé kó lè ká yẹ̀ máa dá náà. Wàláì ayé máa dá ẹ̀kan gbógun ni because kò ṣe anything. Gbogbo yìí tó ń ṣe yìí náà tó ń wá sọ́lẹ̀ kinní kan, ó ṣe kinní kan tó ń dárúkọ ọ̀rọ̀ kinní tó ń dá, kí ló kún ẹ pẹ̀lú yẹn? Ó máa ń fẹ́ gang up, ó máa ń gang fight. Ó fẹ́ gang fight, ó fẹ́ create more haters, more enemies fún wọn. Ní gbogbo yìí tó ń mú mọ́ yẹn, kinní kan ó ṣe kinní kan fún kinní kan, fúnra rẹ̀ máa gbọ́rọ̀ tó ń sọ lẹ́nu èèyàn tó sọra ẹ̀ tó pe rẹ̀ lábíámọ́. Kò sí nǹkan méjì tó fi ń ṣe bẹ́ẹ̀ nítorí Fọlá ni o. Gbogbo nǹkan tó ń ṣe yìí kò sí nǹkan méjì tó fi ń ṣe bẹ́ẹ̀ torí Fọlá ni. Gbogbo bó ṣe ń ro bí náà, ibi tẹ́ ẹ̀ ń fojú sí ọ̀nà gbàgbẹ́. Láti ìjọ́ tí mo ti bẹ̀rẹ̀, táwọn èèyàn ti ṣàánú, tí mo ti bẹ̀rẹ̀ 2 naira, tí mo fi dìde padà, táwọn èèyàn fi ṣàánú mi, tí mo ti ń ṣe òwò. Bó jẹ́ pé òwò yẹn kékeré ni, tí mo ti di ńlá, tí mo dẹ̀ mọ̀ pé lágbára Ọlọ́run màá di ńlá. Tí mo bá ti lose focus, tí mo dẹ̀ ti believe nínú Ọlọ́run, èmi náà máa di ńlá. Bíi ti àwọn aṣíwájú, torí gbogbo àwọn tó di èèyàn ńlá lẹ́nìí, oníkálùkù ní 1 or 2 story láti sọ. Gbogbo bí láti ṣe wá tó ní Fọlá tí ò lè sọ 1 naira di kinní kan, inú 1 naira tó sọ pé mi ò lè ṣe ní láti ìjọ́ tí mo ti ń ṣòwò, mi ò tí kúrò, mi ò tí lọ́lẹ̀, mo ò tí dẹni tí ò lè sọ 1 naira di 2 naira mọ́. Mi ò di rí. Ẹni tó bá dáni lókòwò kò ní pe ní lárugún náà. tó ẹ̀yin èèyàn wa ẹ ti gbọ́ àwọn ọ̀rọ̀ yìí tí Fọlá Tinubu sọ nínú fídíò yìí, ẹ ti gbọ́ àwọn àṣírí èyí tí ó tún nípa Lizzy Anjorin, ẹ ti rí bó ṣe fi ọ̀pọ̀lọpọ̀ ìbú àti èpè tó fi ránṣẹ́ sí Lizzy Anjorin. Ẹ̀yin èèyàn, kí ni ẹ rò wípé Lizzy Anjorin ṣe fún arábìnrin yìí? Ǹjẹ́ rò wípé ìwà tí Lizzy Anjorin hù sí arábìnrin Fọlá Tinubu yìí, ǹjẹ́ rò wípé ó tọ̀nà bí? Ǹjẹ́ rò wípé ó dàbí àbí ẹ rò wípé bí Fọlá Tinubu bó ṣe jáde wá tú àṣírí tó sọ nǹkan tó ṣẹlẹ̀ sí, ẹ rò wípé ó dáa àbí kò dáa? tó ẹ̀yin èèyàn wa, ohun tí ẹ bá lérò lórí ọ̀rọ̀ àwọn èèyàn wọ̀nyí, ẹ pàdé wa ní comment section bí a ó ṣe máa sọ̀rọ̀ nípa rẹ̀. Ó dàbọ̀. Mo nígbàgbọ́